Good afternoon, my people. This is your girl, Mashallah Gist TV. I am here with another gist. Um, Today we're going to be talking about the Elizabeth marriage that is ongoing, and Queen Naomi is chilling somewhere, and she doesn't want anybody to disturb her. But let me go straight to the gist of today. If today is your first time on my channel, please can you please press that notification bell so that whenever I post any gist you can get it. And to my old subscribers, I say thank you. Thank you so much. Okay, lọ́wọ́ yín á máa lọ, ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní pé wọ́n ń ṣe engagement àti marriage olórí Dr. Elizabeth o. Wọ́n ní ó ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní pálásì kábíyèsí wa onírìṣà ọ̀jájá. And nǹkan kan ni mo fẹ́ kí a mọ̀ ẹ̀yin èèyàn lé. Èmi ò ní kí kábíyèsí má fẹ́yàwó o. Mi ò ní kó má fẹ́yàwó. Nítorí pé ọmọbìnrin yìí wọ́n ti fẹ́ tẹ́lẹ̀. Mi ò ní anything against the Dr. Elizabeth. Ṣùgbọ́n nǹkan tí ò yé mi lèmi fẹ́ torchlight sí. Nǹkan tí mo dẹ̀ fẹ́ torchlight sí ni pé kí ló dé tó jẹ́ pé nítorí owó ni kábíyèsí fi ń fẹ́ Mariam. Kí ló dé? Kí ló dé tó jẹ́ pé kábíyèsí ò lè go after Queen Naomi tó jẹ́ true love fún wọn? Ẹ wo àná nígbà tí wọ́n sọ pé Queen Naomi wọn ò mọbi tán wà. Mo mọ̀ pé kábíyèsí bá ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn ọ̀dọ̀ Queen Naomi lọ́kàn wọn máa wà o. Wọ́n kàn pretend ni o. Èmi mọ̀ dáadáa. Èmi mọ̀ nínú ọkàn mi. Ẹ̀yin ẹ fún kábíyèsí lọ́sẹ̀ kan, ẹ máa rí tí kábíyèsí máa lé Queen Naomi kiri. Ẹlẹ́fẹ́ Elizabeth, Dr. Elizabeth, ṣé ẹ love Dr. Elizabeth lẹ fi fẹ́ ni? Àbí nítorí owó tó ní wọ́n ní family wọn lẹ fi fẹ́? A ní láti ro ọ̀rọ̀ yìí dáadáa. Ẹ wo Mariam, àṣírí tú. Wọ́n ní nítorí certification oil ni kábíyèsí ò fi lè lé Mariam. Ẹ̀yin odindi ọba, ẹ fẹ́ ìyàwó ń gùn yín gàràgàrà nínú palace. Ẹ wá ní nítorí pé ó gbé certification dání ẹ lè fi sílẹ̀. Kò dáa rárá. Kò dáa rárá. Kí wá ní reason tẹ́ fi wá lè fi Queen Naomi sílẹ̀ kẹjẹ́ pé Queen Naomi kó lọ fẹ́ ẹlòmíì? Ẹni ẹ̀ tún lè fi Queen Naomi sílẹ̀ náà. So Queen Naomi àwa dúró. Ó máa lajú ẹ̀, ó máa wo gbogbo nǹkan tẹ́ ń ṣe. Obìnrin wo ló lè gbà ẹjọ́ ẹ sọ fún mi? As the first wife, obìnrin wo ló lè gbà kí ọkọ ẹ̀ kó máa kó obìnrin oríṣiríṣi? Kò sí obìnrin tó lè gbà. Ẹ má jẹ́ ká tanra wa. Kò sí obìnrin tó lè gbà. Ṣé ẹ tiẹ̀ rí ti Mariam yẹn tiẹ̀ ló bad jù? Ó ní the saddest thing. Kí ni gangan, kí ni kábíyèsí gan wá gan? Owó máa tán ọmọ ènìyàn ló máa kú. Ẹ máa bẹ Queen Naomi ní kọ̀rọ̀. Ẹ ní bẹ lójú ayé o, ẹ ní bẹ ní gbangba. Kọ̀rọ̀ lẹ ti máa bẹ. Kọ̀rọ̀ lẹ ti máa bẹ obìnrin. Ẹ wá ń pe aago ẹ̀. Ẹ ń pe aago ẹ̀. Ìgbà tí ìyẹn ò dá yín lò. Ẹ wá bẹ̀rẹ̀ sí bínú, ẹ̀ ń da tébùrù nígbà tán ní wọn rí. Ṣé bí marriage tẹ́ fẹ́ ṣe bí ó ti gba ọkàn yín pé fẹ́ ṣèyàwó? Ẹ̀dẹ̀ fẹ́ ní ẹlẹ́ni sílẹ̀ kẹjẹ́ kó máa bá tiẹ̀ lọ. Ẹ ti fẹ́ Elizabeth. A dẹ̀ dúpẹ́ Elizabeth kò ń ṣàgbàlagbà bóyá lè bímọ fún yín. Ẹ fi Queen Naomi sílẹ̀ jẹ́ kó move on pẹ̀lú life ẹ̀. Ẹ má da ìgbésí ayé ọmọ ọlọ́mọ rú. She's still young. Let her go and live her life with happiness and joy. Ọmọ kékeré ẹ wá fẹ́ gbé sínú pálàsì bíbí kẹ́kọ̀ọ́ gbé sínú pálàsì ńbẹ̀. Gbogbo wọn ṣe yànfù, wọ́n ṣe yòlò.
ẹ̀yin èèyàn lé èyí tún lágbára o, èyí tún lágbára o, because I just don't understand Kabiyesi. Mi understand Kabiyesi. Lóòótọ́ ẹ ti fẹ́ Dr. Elizabeth tẹ́lẹ̀, márèjì tẹ́ tún wá ń ṣe ní ìsìn kò yé mi. Mi ò mọ nǹkan tẹ́ ń ṣe márèjì fún again, because ìyẹn gangan òun ló da ọ̀rọ̀ rú. Ṣùgbọ́n èmi mọ̀ pé ẹ̀ ń padà bọ̀, mo mọ̀ pé ẹ̀ ń padà bọ̀. Tẹ́ bá wá padà wá, tẹ́ ń wá Queen Naomi kiri, Kábíyèsí, ojú títì lèyí máa jẹ́. Ìwà tẹ́ ẹ wò dáa rárá. Ìwà tẹ́ ẹ wò sí Queen Naomi kò dáa. Ní ìsìn, márèjì Queen Naomi ló yẹ ká máa ṣe, kì í ṣe márèjì obìnrin mi. Ẹ ti fẹ́ Elizabeth rè, tó bá fẹ́ padà sí palace yín fine kó padà. Ẹni ẹ kò ní gbé palace, a kàn máa wá máa lọ ni. A máa wá máa lọ ni, kì í ṣe ìyàwó yín ni. Ìyàwó yín ni. Gbogbo nǹkan téèyàn máa ń ṣe láyé kéèyàn fi òótọ́ ọnú ṣe. Kéèyàn fi òótọ́ ọnú ṣe. Kéèyàn má mú ọ̀rọ̀ míì kéèyàn má mú mọ́. Ṣé ẹ̀yin ò mọ̀ pé àwọn èèyàn máa gbọ́ nípa certification oil tẹ́yìn àti Mariam tẹ́jọ ní? Tán òun ló bá yín gbà. Wọ́n ní pé tí ẹ bá fi sílẹ̀, ó máa destroy, ó máa revoke certification yín. Ṣé ẹ rò pé àwọn èèyàn máa gbọ́ nítorí owó? Ẹ wá fi ìyàwó yín àtọmọ yín síta. Ẹ dà wọ́n nù nítorí owó. Àwa ń sọ tiwa nítorí pé ọba lẹ jẹ́, à ń advice yín ni. Lóòótọ́ ẹ lè jọba, ṣùgbọ́n àwa yìí a ti délé ayé kẹ́ tó délé ayé, à ń advice yín ni. Ìwà tẹ́ ẹ wò dáa. Tẹ́ ẹ bá réèyàn bá yín sọ, ìwà tẹ́ ẹ wò dáa. Mariam dẹ̀ ní kò dẹ̀yìn nínú oògùn tó ń ṣe, ó sì ń ṣoògùn ẹ̀. Ṣé ẹ rò pé Mariam á lajú ẹ̀ sílẹ̀ á jẹ́ kẹ́ lé òun jáde nínú palace ni? Ó ń ṣoògùn ẹ̀. Àwa máa sọ tiwa o, ẹ̀yin èèyàn lé, èyí tá tún ní ká wá fún yín nísìnyí, wọ́n ń ṣe márèjì Elizabeth lọ́wọ́lọ́wọ́ ní ìsìn, olórí wọn. Wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní ìsìn ní palace Kábíyèsí o. Gbogbo wọn ń jó, wọ́n ń yọ̀. Èmi ò ní kán má fẹ́yàwó o, ṣùgbọ́n ọ̀nà tán gbà fẹ́ ọmọbìnrin yìí right now, wọ́n hurt Queen Naomi ni, kò dẹ̀ dáa. Wọ́n ti ń hurt obìnrin yìí jù. It's too much. Tí wọn bá fẹ́ ṣe mọ́, kán fi sílẹ̀ kán jẹ́ kó move on pẹ̀lú life ẹ̀. Nǹkan tẹ́mi fi jáde nìyẹn tí mo ní kí n wá sọ̀rọ̀. Kì í ṣe dandan ni kẹ́ ẹ fẹ́ Queen Naomi náà. Tẹ́ bá ní joy nínú gbogbo àwọn ìyàwó tẹ́ ẹ kó jọ, ẹ fi Queen Naomi sílẹ̀. Ẹ jẹ́ kí Queen Naomi máa bá tiẹ̀ lọ. But kẹ́ ẹ máa tàn yẹn ni mi ò like. Kéèyàn máa parọ́, kéèyàn máa tànyàn yẹn kò dáa. Kí ló dé? Nǹkan téèyàn bá fẹ́ ṣe, ẹ ṣe sí gbangba, ẹ jẹ́ káwọn èèyàn mọ stand yín, ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tí ẹ wà, ẹ jẹ́ káwọn èèyàn mọ ibi tí ẹ kù sí. Kò ṣe pé kẹ́ ẹ máa lọ sọ̀rọ̀ lẹ́yìn, kẹ́ ẹ wá máa ṣe nǹkan míì ní gbangba. No, kò sẹ́ni tó máa gba ìyẹn lọ́wọ́ yín. So, ẹ̀yin ará ilé, ẹ jọ̀ọ́ ẹ subscribe, ẹ like, ẹ share o. God Almighty will bless you. Èmi Mashola Gist TV ni o, èmi ọmọ yín. Ẹ̀yin tẹ́ ń pè mí ní ìyá aládùúrà, ẹ múra sí i. Ṣorí ìwọ tó ń comment lórí fídíò mi tó ń sọ pé láyà, mo fi ẹ́ lọ́lọ́run lọ́wọ́ o. Mi ní ṣépè fún ẹ. Torí mi ò kí ń ṣépè lórí channel mi. Mo fi ẹ́ lé Ọlọ́run lọ́wọ́. O fi channel sílẹ̀, o wá sí channel mi, o ń pè mí láyà. Gbogbo family ẹ ní láyà. Ìwọ gangan láyà. Because I just don't know why tẹ́ kí n mind business yín. Mind your business, stay on your line. Ṣé mo wá bẹ́ẹ̀ ni? Mi ò wá bẹ́ẹ̀ náà. So kí wá ní gbogbo rádaràda comment tó ń fi sí orí fídíò mi? So ẹ̀yin èèyàn, nǹkan tá ní ká wá sọ fún yín nìyẹn. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo yín o. Gbogbo nǹkan tẹ́ ń ṣe ní wíìkì, ó máa já sí rere o. Gbogbo ọwọ́ tẹ́ bá fi ń tẹ like, subscribe, Ọlọ́run á bá mi bless ọwọ́ yín o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. God Almighty will bless you. Thank you so much.